ọ̀gá àgbà sójà lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọmọ bíbí ìlú ìlọbù ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ọ̀gágun taoreed abiodun lágbájá ó mà ti padà sọ̀rọ̀ o lórí awuyewuye tó ń lọ káàkiri nàìjíríà báyìí nípa pé àwọn kan ń gbèrò láti dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu tí ọ̀gágun taoreed lágbájá tó sì ti jẹ́ kó di mímọ̀ o wípé kò sí nǹkan tó jọ o kí gbogbo àwọn olóṣèlú àti gbogbo àwọn ọmọ nàìjíríà lọ fọkàn balẹ̀ nítorí pé àsìkò tó lóògùn gbàjọba ó ti kọjá ní orílẹ̀-èdè yìí tó sì ti di àfìsẹ́yìn tí egun fi aṣọ o. ẹ rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta nítorí ìnira tó gba ìlú níṣe ni àwọn kan ni wọ́n máa ń pariwo pé ìlú kò le tó báyìí láyé alhaji shehu shagari ní ọdún 1983 tí ọ̀gágun muhammadu buhari tó fipá gbàjọba tó fi ẹ̀sùn jẹgúdújẹrá tó fi kan alhaji shehu shagari bẹ́ẹ̀ ni wọ́n ní ìlú òun lé báyìí náà lásìkò tí ọ̀gágun ibrahim babangida fipá gbàjọba lóṣù kẹjọ ọdún 1985 lọ́wọ́ ọ̀gágun muhammadu buhari tí wọ́n sì ní pẹ̀lú eléyìí bí ìlú ṣe le tí ara òrókò tí ara òrò ẹdìyẹ tí jẹgúdújẹrá tó gba ilẹ̀ nínú ìjọba tó wà lóde yìí ó yẹ kí àwọn ológun kan ti fipá gbàjọba bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ológun ìyẹn iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè ti sọ̀rọ̀ láìmọye ìgbà pé kò sí ní tó jọ ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn retí kí ọ̀gá àgbà sójà tó jẹ́ ọmọ yorùbá ìyẹn ọ̀gágun taoreed abiodun lágbájá kó tiẹ̀ sọ̀rọ̀ ṣá o ọ̀gágun lágbájá ti padà sọ̀rọ̀ o ní ìlú port harcourt tó wà ní ìpínlẹ̀ rivers nínú ọ̀sẹ̀ tá a wà yìí nínú ọ̀rọ̀ tó sọ náà ọkùnrin náà ní gbogbo àwọn ọmọ nàìjíríà ni wọ́n ti rí i pé ètò ìṣèjọba democracy ìyẹn ètò ìṣèjọba ara wa ni ló dáa fún orílẹ̀-èdè yìí tí ètò ìṣèjọba ológun tí ò dára rárá ó ní fún ìdí eléyìí ìṣèjọba ológun ìyẹn kí àwọn ológun káwọn máa fipá gbàjọba ó ti di àfìsẹ́yìn tí egun fi aṣọ o tó sì ní kí democracy kó máa jọba lọ nàìjíríà kí ààrẹ bọ́lá tinubu náà máa fi ìrọ̀rùn kó máa fi ṣe ìjọba ẹ̀ lọ nítorí pé àwọn kò ní fipá gbàjọba lọ́wọ́ ẹ̀. bákan náà mínísítà kékeré minister for state fún ọ̀rọ̀ ètò ààbò of defence lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ zamfara alhaji bello matawalle òun náà ti fi ọ̀rọ̀ síta o ó ti pàṣẹ fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn sójà pé ká máa fimú fínlẹ̀ ká máa ṣèwádìí kiri káàkiri nàìjíríà báyìí ẹnikẹ́ni tí wọ́n bá tún ti rí tó ń pariwo pé kíjọba sójà kó bẹ̀rẹ̀ nàìjíríà èèyàn pé káwọn ológun wá gbàjọba lọ́wọ́ ọ̀gá àwọn ààrẹ bọ́lá ahmed tinubu ó ní ká máa gbèrú ẹni bẹ́ẹ̀ ká máa jù wọ́n sátìmọ́lé nítorí pé ọ̀tá nàìjíríà àti ọ̀tá democracy ò ní wọ́n.